Kí ló ń ṣẹlẹ̀ sí arákùnrin òṣèré yìí o? Ẹ ṣáà mọ arákùnrin yìí, gbogbo yín lẹ mọ arákùnrin yìí, gbajúgbajà òṣèré ni. Kí ló ń ṣẹlẹ̀ sí arákùnrin yìí? Kí ni orúkọ arákùnrin yìí? Lékan Ọlátúnjí òun lorúkọ rẹ̀. Kí ló ń ṣẹlẹ̀ sí i? Ìròyìn tí a mú wá fún yín lénìí kì í ṣèròyìn tó ń múnú ẹni dùn, kì í ṣèròyìn tó mórí ẹni yá, ìròyìn tó jẹ́ wípé òun panilẹ́kún ni, tó jẹ́ wípé kò ní múnú ẹni dùn. Ó ní ìròyìn tí a mú wá fún yín lénìí. Ìròyìn yìí ó dá lórí Lékan Ọlátúnjí tí gbogbo wa mọ̀ tó ń ṣe fíìmù Yorùbá. Gbajúgbajà òṣèré ni, òṣèré tó jẹ́ wípé ó ti kópa nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn fíìmù Yorùbá tí wọ́n ṣẹ̀ ń ṣe báyìí àti àwọn èyí tí wọ́n ti ṣe sí ẹ̀yìn ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. Arákùnrin yìí ó ti pẹ́ nínú fíìmù Yorùbá dáradára, ṣùgbọ́n ìròyìn rẹ̀ òun là mú wá fún yín lénìí. Ìròyìn nípa arákùnrin náà àti ìyàwó rẹ̀ tí ó ṣe aláìsí òun là mú wá fún yín. Ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan kí a lè fún yín ní kókó inú ìwé ìròyìn náà. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní dì láṣẹ Èdùmàrè. Ọpẹ́ ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Lónìí, ìròyìn tí a mú wá fún yín lénìí ó ní nípa Lékan Ọlátúnjí, níbi tí ó ti tún ń ṣe àsẹ̀yìndè ìyàwó rẹ̀ tí ó jáde láyé ní ọdún tí ó kọjá. Arákùnrin náà ó lọ síbi orórì ìyàwó rẹ̀, ó lọ ya fọ́tò pẹ̀lú rẹ̀ níbẹ̀. Ẹ jẹ́ ká sọ àdúrà kan fún arákùnrin yìí kí a lè máa fi bá a kẹ́dùn ìyàwó rẹ̀ tí ó jáde láyé. Lónìí, ìròyìn ní ṣókí tí a mú wá fún yín rèé. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ire lójú wa máa rí, ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀, ó dìgbà.